A kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára náà a sì kú ìpalẹ̀mọ́ ìsinmi òpin ọ̀sẹ̀. Ọlọ́run kò ní fi èyí ṣe òpin fún gbogbo wa, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ Jímọ̀ ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kejìlá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ àwọn ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn tá a bá darí padà dé kí ìròyìn fẹ́lifẹ́li kó wá máa tẹ̀ sí ọwọ́ iwájú. Ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló sọ ọ̀rọ̀ jáde wípé igi kan kì í dágbó ṣe o, pé ká fi òsì wẹ ọ̀tún fi ọ̀tún wẹ òsì lọ́wọ́ fi mọ̀. Ààrẹ Tinubu ní inú òun dùn, ayọ̀ òun sì kún pẹ̀lú àtìlẹ́yìn tí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹwàá Seyi Godswill Akpabio àti agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ti ẹlẹ́ẹ̀kẹwàá orílẹ̀-èdè yìí Tajudeen Abbas eléyìí tí wọ́n ṣe fún ètò ìṣèjọba àwọn. Ó ní ẹ kúkú ti mọ̀ wípé ọ̀pọ̀ èèyàn báyìí ni wọ́n pè níjọ́mọ̀ o, nítorí pé ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ti kọjá àwọn àdáṣe. Ó ní ìdí rèé tí inú òun fi ń dùn pẹ̀lú àtìlẹ́yìn tí àwọn olórí aṣòfin àgbà méjèèjì ọ̀hún tí wọ́n ṣe fún ètò ìṣèjọba èyí tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó túbọ̀ jẹ́ kí iṣẹ́ ọ̀hún kó yá kánmọ́nkóbò. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sọ̀rọ̀ yìí nílùú Àbújá lánàá tí í ṣe ọjọ́bọ̀ tọ́ọ̀sì ọjọ́ kẹrìnlá níbi ayẹyẹ ọjọ́ ìbí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí ti Godswill Akpabio èyí tó pé ẹni ọdún mọ́kànléní ọgọ́ta 61 years tó pé lórílẹ̀ alààyè. Níbi àpèjẹ àti ibi àdúrà eléyìí tí wọ́n ṣe fún Godswill Akpabio tó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, níbẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ló ti fi ìdùnnú ayọ̀ àti àlàáfíà rẹ̀ hàn sí bí Godswill Akpabio bó ṣe lé ọdún kan sí lórílẹ̀ alààyè. Lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ tí í ṣe Bọ́lá Ahmed Tinubu, ó ní láì dènà pinnu o, láì fi àsìkò ẹni ṣòfò, ó ní òun fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé nínú ètò ìṣèjọba èyí tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí, gbogbo wọn pátá ni wọn yóò jẹ àjẹyó, bẹ́ẹ̀ ni wọn yóò sì di àdìlọ́lé o, pẹ̀lú àwọn àgbà ọ̀jẹ̀ àti ọlọ́gbọ́n àwọn onílàákàyè tí wọ́n ní ìmọ̀ òye tó kún nínú ètò ìṣèlú èyí tí wọ́n jọ ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà Nigerian Labour Congress ni wọ́n ti sọ fún ìjọba àpapọ̀ láti kọ ẹ̀yìn, bákan náà kí wọ́n kọ etí ọ̀gbọ̀nyìn sí ọ̀rọ̀ kan eléyìí tí báńkì àgbáyé eléyìí tí wọ́n sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé kí wọ́n ṣe àfikún owó tí wọ́n máa ra epo bẹtiróòlù ní jálá kan ní orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí wọ́n ti yọ ẹ̀kún owó orí epo eléyìí tí à ń lò lọ́wọ́ báyìí láti oṣù karùn-ún ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ ọ̀hún èyí tó wà nínú àtẹ̀jáde kan eléyìí tẹni tó jẹ́ ọ̀gá àgbà lẹ́ka ọ̀rọ̀ ìròyìn àti ìbárà ìlú sọ̀rọ̀ fún àjọ NLC Nigerian Labour Congress eyín ọ̀gbẹ́ni Benson Upa èyí tó gbé jáde lánàá ti ṣe ọjọ́bọ̀ tọ́ọ̀sẹ̀, níbi tí wọ́n ti sọ lódi mímọ̀ lórúkọ àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún fún ìjọba àpapọ̀ wípé tí wọn ò bá fẹ́ tẹ gọ̀ǹgọ̀ mọ́lẹ̀ kó má bàa gún wọn lẹ́sẹ̀, wọn ò gbọ́dọ̀ fi kún owó tí wọ́n máa ta jálá epo bẹtiróòlù, dísù tàbí kẹrosíìnì ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí o, torí wípé eléyìí tí wọ́n ṣì ń rà lọ́wọ́ èyí tó lé ní ẹgbẹ̀ta náírà ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jọjọ, ó sì korò fún wọn láti lè mú ọwọ́ lọ ẹnu o. Benson tó sọ̀rọ̀ mú lórúkọ ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè yìí àti lórúkọ gbogbo ọmọ Nàìjíríà ni wọ́n ṣe ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ wípé ọ̀rọ̀ tí báńkì àgbáyé tí wọ́n sọ lọ́jọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí pẹ̀lú àmọ̀ràn ọ̀hún eléyìí tó lè ba nǹkan jẹ́ yìí kí wọ́n má ṣe gbà lọ́wọ́ báńkì àgbáyé o. Bákan náà kí wọ́n kọtí ọ̀gbọ̀nyìn sí àmọ̀ràn tí báńkì àgbáyé tó fún ìjọba àpapọ̀ lẹ̀ yìí. Lákòótán nínú ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́, wọ́n ní bí ìjọba àpapọ̀ bá kọ̀ jálẹ̀
láti tẹ̀lé ìfẹ́ inú tiwọn pẹ̀lú ọ̀rọ̀ tí báńkì àgbáyé tó fún wọn ọ̀hún. A jẹ́ wípé ẹni bá ti ní kí làá ṣe wọn, bí èèrà bá sì fi ní pegi ńṣe làá wọn sínú igbó. Wọ́n ní ẹgbẹ́ òṣìṣẹ́ náà kò ní wọ̀ kéré pẹ̀lú ìjọba àpapọ̀. Wọ́n lámọ̀ ó sunwọ̀n fún ìjọba àpapọ̀ láti wà lórí ọwọ́ wọn pẹ̀lú bí wọ́n ṣe ń tò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí, nítorí pé epo bẹtiróòlù èyí tí wọ́n tà ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ó ní àwọn ọmọ ilẹ̀ yìí lára. Bẹ́ẹ̀ sì ni ló ti ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka ètò ọrọ̀ ajé nílẹ̀ yìí, gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ bí wọ́n ti lukoro ọ̀rọ̀ ọ̀hún léde lánàá mọ́júmọ́ òní fún ìjọba àpapọ̀. Ijó, ẹ̀rín, ayọ̀, ìdùnnú ló ṣubú lu gbogbo ọmọ olùgbé ìlú Ìsẹ́yìn lánàá ti ṣe ọjọ́ 14 nínú oṣù kejìlá ọdún tá a wà yìí, ní ìgbà tí ọba orí adé tuntun ti Aseyin ìlú Ìsẹ́yìn tí wọ́n gbé ọ̀pá àṣẹ lọ́wọ́ o níbi tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ onímọ̀-ẹ̀rọ Seyi Makinde tó ti já ewé oyè, ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí tó ti gbé fún ọba Aseyin tìlú Ìsẹ́yìn, ọba Sefiu Oyèbọ́lá o ti Aseyin tuntun, wípé kí adé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí ẹṣin ọba kójú kó pẹ́ o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, ọ̀kan nínú àwọn ènìyàn kan tó jẹ́ ti ìdílé ọba ìkejì nílùú Ìsẹ́yìn ni wọ́n ti tako yíyàn tí wọ́n yan Aseyin tuntun ọ̀hún, ọba Sefiu Oyèbọ́lá ọ̀hún sí ipò, wípé wọn ò gba ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ láti fi kéde rẹ̀ gẹ́gẹ́ bí ọba nílùú Ìsẹ́yìn ní ìlú Ọ̀yọ́ lọ́hùn-ún. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, ọ̀kan nínú àwọn ènìyàn èyí tó mọyún ìgbín nínú ìkarahun lórí ọ̀rọ̀ òfin, èyún amòfin Adéníran, òun náà ti rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti má ṣe tẹ̀síwájú nípa jíjá ewé oyè àti gbígbé ọ̀pá àṣẹ lé ọba Sefiu ọ̀hún lọ́wọ́ o. Ṣùgbọ́n tí gómìnà Seyi Makinde tí bàbá òun kọjú ẹ̀gbọ̀nyìn sí ọ̀rọ̀ náà tó sì sọ fún wọn wípé àṣẹ lọba pa ọba kì í dàbá o, àti wípé ìjọba wọn ní agbára lórí ohun gbogbo èyí tó tọ̀nà. Ó ní síwájú ohun gbogbo kó tó di wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lè gbérù gbèsè bẹ́ẹ̀, Seyi Makinde ní á jẹ́ wípé wọ́n ti ní ẹ̀rí àrídájú wípé lótìtọ́ àti lódodo ọba òun gangan ló tọ́ sípò. Ṣùgbọ́n lánàá òde yìí, onímọ̀-ẹ̀rọ Seyi Makinde ti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú alámòjútó èèyàn fún ọ̀rọ̀ oyè jíjẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ènìyàn jàǹkànjàǹkàn ni wọ́n balẹ̀ gùdẹ̀ sílùú Ìsẹ́yìn, níbi tí wọ́n ti gbé ọ̀pá àṣẹ ti kábíyèsí, adé orí, ìwé ẹ̀rí àti àwọn ohun tó ní ẹ̀tọ́ sí tí wọ́n ti fún ọba tuntun ọ̀hún, ọba Sefiu eléyìí ti ṣe Aseyin tìlú Ìsẹ́yìn tuntun. Bẹ́ẹ̀ ni ijó, ayọ̀, ìdùnnú ló tẹ̀síwájú, tí tọmọdé tàgbà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dunnú tí wọ́n yọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ọba ọ̀hún jẹ lẹ́yìn tí Aseyin ti tẹ́lẹ̀ tó darapọ̀ mọ́ àwọn alálẹ̀ nínú ọdún yìí sí ọdún tó kọjá. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní má ṣe é ní má mọ̀, béèyàn bá ti ṣe ohun búburú ò dandan ní kójú rẹ̀ kó rí nǹkan tí ò dáa. Arákùnrin kan rèé, òun mà ní wọ́n wọ́ tuurutu bí ewúrẹ́ alágídí ò lọ síwájú ilé ẹjọ́ májísírèètì eléyìí tó kalẹ̀ sí Yábà ní ìpínlẹ̀ Èkó nínú ọ̀sẹ̀ tá a wà yìí, fún ẹ̀sùn wípé arákùnrin náà ti ṣe ẹni ọdún 26 Samuel Méjìwá o, èyí tí wọ́n ní owó ọ̀gá rẹ̀ tó gbà síṣẹ́ in ló fi ń ta tẹ́tẹ́ o, tí owó ò sì pé wọn ò rí ojú owó débi tí wọn yóò rí èrè lórí ọjà èyí tí wọ́n kó fún Samuel, látàrí wípé ibi tí pa owó ọ̀hún kàkà kókó owó náà kó dá padà lọ sí ilé iṣẹ́ èyí tó gbé iṣẹ́ fún un. Wọ́n ní tẹ́tẹ́ in ló fowó ọ̀hún ta tó sì ń pàdánù sí ọwọ́ tẹ́tẹ́ ọ̀hún, gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ níwájú adájọ́ ilé ẹjọ́ májísírèètì ọ̀hún A.O. Sàláwò, èyí tó kọròjú sí ìwà àti ìgbésẹ̀ èyí tí Samuel tó wù yìí. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ lásìkò tó ń kà sétí gbọ́ àwọn ènìyàn èyí tó wà ní ilé ẹjọ́ náà ló ti sọ di mímọ̀ wípé láti inú oṣù kẹta ọdún èyí tí a wà yìí, òun ni Samuel ló ti bẹ̀rẹ̀ sí ní hu ìwà kòtọ́ ọ̀hún, wípé ilé iṣẹ́ èyí tó ń ṣe omi mímu pure water, wọ́n ní bí wọ́n bá ti kó ọjà èyí tó lé ní ọgọ́rùn-ún lọ́nà ẹgbẹ̀rún náírà bí wọ́n bá kó lé lórí láti kó ọjà mú lọ sí ọ̀dọ̀ àwọn oníbàárà tí máa ń gbà á tà lọ́wọ́ wọn. Wọ́n ní gbogbo ìgbà ló máa ń padà wá sí ilé iṣẹ́ tó máa ń sọ fún wọn wípé àwọn oníbàárà tí wọ́n ra ọjà lórí òun ni wọ́n kọ̀ jálẹ̀ láti san owó látàrí wípé ọjà ò yá o.
ṣùgbọ́n nínú ìwádìí àti ìfimúfilẹ̀ eléyìí tí ẹni tó ní iléeṣẹ́ ọ̀hún ṣe pẹ̀lú àwọn ọlọ́pàá ní agbègbè náà fi hàn wípé àwọn ẹnikẹ́ni ò jẹ Samuel lówó bí kò ṣe wípé níṣe ni Samuel ń gba owó ọ̀hún tó sì fi ń ta sẹ́tẹ̀ o kó tó wá di pé wọ́n wọ tòlùtù lọ sílé ẹjọ́ ní ìgbà tí adájọ́ Sàláwù tí yóò sọ ó ní látinú oṣù kẹta ọdún 2023 títí dínú oṣù kọkànlá ọdún 2023 tá a wà yìí ni wọ́n ti mú Samuel tí wọ́n ti ń wá kiri pẹ̀lú àwọn ìwà kò tọ́ ibi èmú tó ń wò ìṣẹ̀lẹ̀ ọ̀hún eléyìí tó wò nínú iléeṣẹ́ kan èyí tó wà ní agbègbè Òkúsànyà ní Bádéjọ Road Bàrígà ní ìpínlẹ̀ Èkó ní báyìí o adájọ́ náà wá ní kí Samuel tó gba ìtúsílẹ̀ yóò san owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà àti onídùúró méjì tí wọ́n ní déédéé owó ọ̀hún lọ́wọ́ tí wọ́n sì ń san owó orí wọn déédéé ní ìpínlẹ̀ Èkó ó ní síwájú ìgbà náà kí wọ́n fi pamọ́ sínú ọgbà àmọ́ ò tó sì sún ẹjọ́ ọ̀hún sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù kínní ọdún 2024 láti tún ẹjọ́ náà gbọ́. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà adẹ́rìn-pòṣónú àwọn onísinimá fọ́nrán ìṣẹ́jú péréte lórí ayélujára eléyìí tí máa ń dẹ́rìn-pòṣónú tí máa ń pa àwọn èèyàn lẹ́rìn-ín èyí orúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀dáìhò Joseph Ebe ìyẹn tí gbogbo èèyàn mọ̀ sí Kata Ebe Joseph Ebe yìí ló sọ di mímọ̀ wípé aránṣọ lòun tí a mọ̀ sí télọ̀ kó tó di wípé òun fi iṣẹ́ ọ̀hún sílẹ̀ darapọ̀ mọ́ eré adẹ́rìn-pòṣónú oníṣẹ́jú péréte lórí ayélujára tá a mọ̀ sí skit maker àti kọ́mẹ́dì wíwò ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàkọjá lòun ti là kọjá ó ní ṣùgbọ́n ní ìgbà tóun ti wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama ní ẹ̀rí ti fi hàn lára òun pẹ̀lú àwọn ìwà tóun máa ń wò láàrin àwọn akẹgbẹ́ òun nígbà tí wọ́n bá ń bẹ nínú ilé ẹ̀kọ́ náà tóun sì máa ń dẹ̀rín pa wọ́n tí oníkálukú wọn máa ń rẹ̀rín ló ti fi hàn wípé ọjọ́ iwájú òun ó ní ṣe pẹ̀lú eré ìdẹ́rìn-pòṣónú onígẹ́rẹ́ tóun ṣe tán nílé ẹ̀kọ́ girama lòun yà lọ sí ọ̀dọ̀ àwọn tí máa ń rán aṣọ tá a mọ̀ sí télọ̀ ṣùgbọ́n tí àwọn òbí òun tí wọ́n yarí délẹ̀ wípé wọ́n fẹ́ kí òun kàwé oníṣùgbọ́n nínú ìfẹ́ tí tóun ní sí sinimá ṣíṣe àtẹ dídẹ̀rín-pòṣónú kò jẹ́ kóun káàárẹ̀ ọkàn òun tẹ̀síwájú nítorí kóun fẹ́ràn láti máa dá àwọn àrà ìyanu tí ó máa jẹ́ kínú àwọn èèyàn dùn onírú àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú nǹkan tó wọ̀n wù láti lọ rè kọ́ṣẹ́ télọ̀ kó tó di kóun fi ṣẹ́ ọ̀hún sílẹ̀ yàtọ̀ sí sinimá àgbéléwò oníṣẹ́jú péréte tí máa ń dẹ̀rín pa àwọn èèyàn nínú ṣíṣe ó ní láti ìgbà náà ní ògo òun ló ti ń búyọ inú òun sì ń dùn nítorí wípé fún ìṣẹ́jú kan òun ò kábàámọ̀ ìdí tóun fi yà lọ sí iṣẹ́ ọ̀hún ṣíṣe gẹ́gẹ́ bí Kata Ebe bó ti sọ̀rọ̀ òun lásìkò eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu o Kata Ebe wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílé lóko lẹ́yìn òde fún àtìlẹ́yìn ìfẹ́ tí wọ́n fi wọ́n sí òun lákòótán nínú ọ̀rọ̀ Kata Ebe ó wá gbà á lámọ̀ràn fún àwọn ènìyàn tí wọ́n ní ẹ̀bùn láti mú lò bákan náà kí wọ́n má ṣe káàárẹ̀ ọkàn nítorí pé kí góòlù tó ná yóò la inú iná kọjá. tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ Jímọ̀ títí lójúmọ́ ọ̀la tẹ́tùmá láǹfààní láti gbọ́ tòrò ìmí mo gbà ládùúrà wípé ilé òní ilé wa ọ̀nà nínà wa o ojú wa ò sì ní rí ibi etí wa náà ní gbọ́mi bákan náà fún mi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan-an ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.